tẹ́ ẹ mọ̀ wò báyìí ni bí a ṣe ń jẹ oúnjẹ ilẹ̀ wa láwọn ilé tá ti ṣàlàyé síwájú. Arábìnrin tẹ́ ń wò lórí fọ́nrán yìí wọ́n ń fi àmàlà lo gbẹ̀gìrì àti ewédú tí à ń pè ní àbùlà. Ẹ rí bọ́n ṣe ń jẹ pẹ̀lú ìdùnnú tó ṣe ń lọ tìrín lọ́fun wọn. Yorùbá rẹwà, Yorùbá dára, àwa la làṣà, àwa la lóúnjẹ gidi. Tí a bá fẹ́ gbádùn òkèlè jíjẹ gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa, àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ. Àṣà ìgbàlódé ni ká máa lo síbí, ká máa lo fọ́ọ̀kì láti máa fi jòkèlè. Ó jẹun tí ò sí lára àwọn àṣà wa pàápàá. Tí a bá fẹ́ gbádùn oúnjẹ ilẹ̀ wa dáadáa, ọwọ́ tí a ti fọ̀ tó mọ́ tónítóní la fi máa dá òkèlè sọ́nà fún wa tí ó sì máa lọ gerege. Tá a fomi tẹ̀ àbí ká fi ẹmu ògidì ká fi tẹ̀. Ìgbà míì tá a tún máa pàdé, ẹ bá wa like, kẹ bá wa share, kẹ bá wa comment. Ire o.